ọ̀rẹ́. ọ̀rẹ́, mo gbọ́ pé o ti ṣe mọ̀ mi mọ́, o ò sì sọ fún mi, kò dáa tó o. Má bínú sí mi ọ̀rẹ́. Sátidé tó gbẹ̀yìn oṣù tó lọ ni mo ṣe. A ò pariwo rárá. Kú ìnáwó ọ̀rẹ́, a máa ráyọ̀ níbẹ̀. Kí ni ohun tí o rà lọ sí ibi mọ̀ mi mọ́? Mo ra èso lóríṣiríṣi àti ọtí ni mo rà lọ. Ìnáwó tó kù di ọjọ́ ìgbéyàwó gangan. Ọjọ́ wo ni ọjọ́ ìgbéyàwó? Ọjọ́ 9 oṣù kẹrin ọdún tó ń bọ̀ ni. O gbọ́dọ̀ wá o. Jọ̀wọ́ pé àwọn ọ̀rẹ́ wa tó kù kí o sì sọ fún wọn. Aṣọ aláwọ̀ ojú ọ̀run àti fìlà aláwọ̀ wúrà ni ẹ̀yin ọ̀rẹ́ mi máa wọ̀. Ó dáa, mo máa jíṣẹ́ fún wọn, mo máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ó dàbọ̀. Ṣé ìwọ àti ìyàwó rẹ ti gbáṣọ lọ fún télọ̀ yìí? Bẹ́ẹ̀ni. Báwo ni àwọn ẹrù ìyàwó tí ẹ̀ ń rà? Ṣé ó ti pé? Ó kù díẹ̀ kó pé. Mo ti ra epo, mo ti ra iṣu, mo ti ra iyọ̀. Ó kù ewúrẹ́ àtoyin àtàwọn oríṣiríṣi èso. Ẹ ti gbìyànjú. Ẹ jẹ́ kí n mọ̀ tí ẹ bá nílò owó sí i. Ẹ má gbàgbé láti pe alága ìdúró tí a máa lò lọ́jọ́ ìyàwó. Màá pè lọ́sàn-án. Ẹ ṣe ìyá mi ọ̀hún. Ó dáa. Ilé ẹ̀kọ́ Yorùbá Basic